olú ọmọ odidi ọmọ ẹni Ọlọ́run gbéga látọwọ́ rẹ̀ ẹni tí Olúwa ṣàánú ẹ̀ lódidi tó jẹ́ sí pé àánú náà ó beyond the imagination. Afawa gba Saiful Qadiriyya adama Allah wa hayatahu as-salatiyya al-alamiyya adama Allah wa hayatahu al-murshidu ad-dini baba wa authentic Ọlọ́nkẹ́ malanda alasalatu baba oni wíìrìdì àti sáwí. Ọlọ́nkẹ́ malanda alasalatu. Alibarika fandani. Bàbá òní wíìrìdì ó kọjú òye ẹnì kankan. àti sáwí. Èèyàn pọ̀ dáadáa nílé sàláàtì. Obìnrin ń bẹ ńbẹ̀, ọkùnrin ń bẹ níbẹ̀, àmọ́ nínú òdìdí tí ò ṣe é yọ kúrò. Bẹ́ẹ̀ bá ń dákọ̀ odidi ńlé sàláàtì nínú àwọn forefront òun náà ni bàbá wa alimurishidu dini wa Ọlọ́nkẹ́ malanda o alasalatu yé bábo ni wíìrìdì àti sáwí. Ọlọ́nkẹ́ malanda alasalatu bàbá òní wíìrìdì àti sáwí. Saiful Qadiriyya as-salati al-murshidu dini lẹ́kùnlé bàbá wa mẹ́mọ́tàbà sẹ́ríkì mùsùlùmí authentic káàkiri gbogbo ayé al-muqaddamu Abubakari Isa bàbá ọ̀tẹ́ alibarika fandalu rẹ̀ yín yẹn yóò sì máa ràn yín lọ ẹ máa rí tí yín ṣe yóò máa tóbi fún yín sí yóò sì máa láńlá sí yóò sì máa fẹ̀ sí Ọlọ́nkẹ́ malanda alasalatu bábo ni wíìrìdì àti sáwí. Ọlọ́nkẹ́ malanda alasalatu bábo ni wíìrìdì àti sáwí. Àbá àtọ̀ yìí bùdà Ọlọ́nkẹ́ malanda alasalatu. Ajé Ọlọ́run wà yára wọ́n tóbi púpọ̀ òun la fi rí bàbá wa alimurishidu dini kí wọ́n tó máa wá lọ kódà kí wọ́n ṣe há lásán a ti mọ̀ pé kálukú ó gbádùn rẹ̀ á ti sọ́ọ́lì ọkọ ìyàwó tuntun yóò máa rọrùn alibarika tẹ́ ń gbé kí n ẹlẹ́kọ̀ọ́jà jẹ́ńbí náà láàrin ìṣẹ́jú níwọ̀n kẹ́ Azimu Nawali ó mọ̀ pé jáde báyìí Ọlọ́nkẹ́ malanda o alasalatu oṣù mẹ́fà bàbá lò lẹ́kọ̀ọ́ wíìrìdì àti sáwí. àmọ́ tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ Ọlọ́nkẹ́ àti ìbí sì wà lé alasalatu bàbá ní wíìrìdì àti sáwí. Azimu Nawali àti tèmi wà lé wọ́n wà lé kún lóṣù mẹ́ta Ọlọ́run kó sàǹtì mi lẹ́sàn-án rere báyìí. Amina ya Allah. Apẹ̀yìndà tán ojú òtẹ́yìn àmọ́ tí bàbá kọ́ pẹ́ kí bàbá ń ṣe lẹ́kọ̀ọ́. Lakin Rabbi Azimu Nawali. Bàbá wa authentic kó tó di pé wọ́n máa lọ kí wọ́n kàn mí àlùbáríkà sí ìjòkó yìí. Aya dili khuyaro. Ẹ́ńjìnì tó dáa báyìí. Aya salati. Ìmọ̀ tájì bàbá wa authentic ni. Aya sirrul haqiqati ya salati. Aya sirrun najati lil anami. Aya faidal ulumi ya salati. Aya ibna sa'adati ya salati. أيا أمني وكماني صلاتي الصلاة على النبي الكريم صلى الله عليه وسلم. النبي ناني عندك النبي لو بابا the national missioner fún Ansarul Islam
síbẹ̀ náà ni. Allahu akbar. Bàbá wa àgbà ayára. Salamun alaykum. Bàbá Lubarka, bàbá dáadáa. Sunnatun nabawiyyatun. Wọ́n máa à ń kí bàbá wa àgbà ayára. Salamun alaykum. Ọba tí ó fi ń ṣe ọ̀ṣọ́ wa, Ọlọ́run má gbà yín lọ́wọ́ wa lójijì. Sunnatun nabawiyyatun. Àwọn èèyàn sàmì dáadáa fún bàbá wa ayára. Ijabatuhu faridun. Bàbá wa àgbà, mo fi oníṣẹ́ ńlá Muhammadu mo fi kí yín. Ijabatuhu faridun ala kulli muslimin. Mo fi bàbá wa ayára, mo fi kí gbogbo àwọn bàbá àwọn àfa ńláńlá tí wọ́n ń bẹ níkàlẹ̀. Salamun alaykum. Ó ṣeun. Sunnatun nabawiyyatun. Mo kí gbogbo àwa ọ̀dọ́ rẹ̀, àwa ògo àlùbáríkà nílọrin ní àyín. Sunnatun nabawiyyatun. Ìfi bàbá wa yára, bàbá wa mísọ́nà àgbà fún Ansarul Islami, ìfi kí gbogbo wa. Ijabatuhu Ó ṣeun. faridun ala kulli muslimin. Mo kí gbogbo ẹ̀yin ìyá dáadáa, ìyá rẹ̀ tẹ́ múra fún ṣe Ọlọ́run Ànábì wa Muhammadu. Salamun alaykum. Mo kí aṣíwájú mi alfawa Mustapha Al-Gbodofuwi As-Salati. Sunnatun nabawiyyatun. Alfawa Mustapha Al-Gbodofuwi, mo kí yín púpọ̀. Sunnatun nabawiyyatun. Kàgàn sarakanla kún mi yé. Ijabatuhu faridun. Àfàjẹ́ tó máa bí tápà mọ́ sọ yẹn. Ijabatuhu faridun. Ìfi Al-Mustapha, ìfi kí ọmọ ìyá mi Abdul Kabiri As-Sayuti. Ijabatuhu Abdul Kabiri As-Sayuti. faridun ala kulli muslimin. Bí ó bá tún máa yàtọ̀ sí fún gbogbo ayé ó máa dání, ẹni tí ò ní da fún òun lẹni àníyàn rẹ̀ ọ̀dà. Salamun alaykum. Àfáà Ajé tún máa bí. Sunnatun nabawiyyatun. Ìfi bàbá wa yára, ìfi kí ọmọ ìyá mi, ọmọ ìyá bí ọ̀rẹ́. Sunnatun nabawiyyatun. Mekudi bayaroba. Ijabatuhu faridun. Ó ṣeun. faridun ala kulli muslimin. Bàbá wa yára. Ijabatuhu faridun. Ọmọ ìyá bí ọ̀rẹ́ ni Haji Mudathiru Mekudi. Ijabatuhu faridun. Àárọ̀ yìí náà ni mo jíde lọ́rin. Ijabatuhu faridun. Haji wa Mekudi wọ́n ní tí ń ṣe tí ó dùn máwọn púpọ̀ ní kí n wá síbi nǹkan àlùfáà wa tí wọ́n kó gbogbo wa jọ lónìí. Ijabatuhu faridun. Ala kulli muslimin. Ẹ̀rí tí fìlà yín ń dán sí. Ijabatuhu Ẹ máa dán sí ní gbogbo ọ̀rọ̀. faridun ala kulli muslimin. Ó ṣeun. Ijabatuhu faridun ala kulli muslimin.
àlùfáà wa olóṣùn. إجابته فرد. gbogbo ẹni tó bá ní bó ni tí ẹnì kejì ń bó ló ti rí tí ó pàtàkì àwọn ọmọ ìyá rẹ̀ àfáà sọ̀rọ̀. إجابته فرد. sọ̀rọ̀ kan Ìlọrin kan ni. إجابته فرد. gbogbo ẹni ayé rẹ̀ tó fẹ́ káyé wọn mọ̀ ta sánsán báyìí ò bó ń ṣe ọlọ́run. إجابته mí àkọ́ yìí. فرد على كل مسلم. ó gbogbo wa ta jẹ́ ọ̀ṣọ́ fúnra wa ta jẹ́ ìdùnnú fúnra wa ọlọ́run á bẹ̀ ọ́ pẹ̀lú agbára rẹ̀ wọ́n láwọn bàbá tó jókòó lẹ̀ yìí ọlọ́run má jẹ́ àríra wa láàrin pòṣé. سلام عليكم. o ṣeun. سنة نبوية. ẹ sàn bu owó náà ní ẹ má bu. سنة نبوية. ta ló mú kọ́bọ̀ ń bí ìyá ṣe pé òjì ní jẹ́ bẹ́ẹ̀. سنة نبوية. ẹni inú rẹ̀ bá dùn sí jòkó ta jòkó lónìí kó bá ń yóò bó ń ṣe ọlọ́run dáadáa. إجابته فرد على كل مسلم. ìdùnnú ló kó gbogbo wa jọ ìdùnnú àtòríire ní gbogbo wa là ń bára wa ṣe ní gbogbo ẹ̀ fi ń dún yìnyín báyìí. إجابته فرد على كل مسلم. àlùfáà wa Mudasiru Mekudi. إجابته فرد. àníyàn da inú da ọkàn da. إجابته فرد. ọ̀rẹ́ mi. إجابته فرد. ọ̀rẹ́ mi. إجابته فرد. Mekudi bayaroba. إجابته inú bàbá àgbà yára wọ́n tún wá smile. فرد على كل مسلم. Mekudi ní gbogbo tí n bá ń ṣe kí n pàtì kí n máa bọ̀ wá kí n tó máa lọ gbogbo ibi tí n bá fẹ́ máa lọ kò sí nǹkan kan tó ń jórí bẹ́ẹ̀ ìfẹ́ ni àtinú dáadáa. سنة نبوية. mo wá darí kíkí mi sọ́dọ̀ ẹni ó kó wa jọ. سنة نبوية. àlùfáà wa Sheikh Abdulkadiri ọlọ́run wa. سنة نبوية. ayára. سنة نبوية. bó yára bí ó yára wọn náà wo họ́ọ̀lù yìí. سنة نبوية. àlùfáà wa Abdulkadiri bí wọ́n yára bí wọ́n ò yára wo bí wọ́n ti kó ànábì jáde yìí. سنة نبوية. إجابة فرد. àjọ dídá kò ran ilé yìí. إجابة فرد. ẹ jẹ́ mọ dájọ́ kémi náà wá lọ gba ọ́ọ̀lù irú ìtí ayára gbá àjọ dídá kò ran ilé yìí ebi ó pa ọ́ kalẹ̀ ni o. إجابته فرد على كل مسلم. ayára wa ń yára. إجابته فرد. àfa àjẹtùmọ̀ bí ayára ń yára pẹ̀lú mímọ́ ayára ń yára pẹ̀lú aziki ayára ń yára pẹ̀lú àníyàn tó da ayára ń yára ẹlòmíì bẹ́ẹ̀ bá rẹ̀ lòmíì ẹ̀ ṣe bá níyàn rẹ̀ dá ni. إجابته فرد. má tètè lọ chíǹjì ìwà burúkú tí ń bẹ lọ́wọ́ rẹ ọmọ ẹsẹ̀ mútàláwínù kéèyàn máa pààrọ̀ bí ọ̀gá kọ́ máa pààrọ̀ bí ọ̀gá kò béèrè yóò bá ayé rẹ jẹ́ yóò tó bá ayé nítorí bàbí jẹ́ ni. إجابته فرد. ayára ẹ wo gọ́bù. فرد. gbogbo ẹ dúró síbẹ̀. فرد. ẹ wo fìlà gbogbo ẹ dúró síbẹ̀. فرد. èyàn ti àwọn bàbá yìí ó tiẹ̀ bíyàn èyàn ò ní yára. فرد على كل مسلم. bí wọ́n ti jòkó pọ́ lọ́nù ni gbogbo ẹ̀ sì ń bẹ tí ń gbóná fẹ̀lifẹ̀li. فرد. àwọn
على كل مسلم ọ̀pọ̀ ńlẹ̀ fún bàbá bá ń sọ ìmọ̀ lárúbáwá ńbẹ̀lẹ̀ rẹpẹtẹ ní bọ́ bá ń sọ tèyìnbó ńbẹ̀lẹ̀ rẹpẹtẹ ní bọ́ bá ń sọ ti yorùbá àti yóyó àti yóyó àti yorùbá gbogbo ẹ̀ ńbẹ̀lẹ̀. إجابته فرد àlùfáà wa yára kò sí ní tó jẹ́ kí gbogbo ẹ̀ máa yára kó máa yára kó máa yára fún yín àníyàn dáadáa tinú dáadáa ọkàn rẹ ni. على كل مسلم gbogbo ẹni tó wù náà bá fẹ́ kọ́rọ̀ wọn máa yára báyìí yòbó ń ṣe ọlọ́run. إجابته فرد على كل مسلم. ọ̀rọ̀ kan náà ní sọ ní àyín tí màá fi lọ qabihun minal insani yansa uyubahu wa yadhkuru aiban fi akhi qad iktafa. قبيح من الإنسان ينسى عيوبه o ṣeun. ويذكر عيبا في أخيه قد اختفى. àfàjẹ́ tó máa bí. قبيح من الإنسان. èyí tí fi burú jù nínú ìwà ọmọ èèyàn láyé òun ni kọ́mọ èèyàn kó máa rántí láìfi oníláìfi. ينسى عيوبه yóò gbàgbé láìfi tiẹ̀ yóò gbàgbé aburú tí ń bẹ lọ́wọ́ rẹ̀ yóò máa wá rántí aburú aláburú yóò máa rántí láìfi oníláìfi. ويذكر عيبا في أخيه قد اكتفى. gbogbo ẹni bá mọ̀ pé ayé tóun ń lò yìí ayé rẹ̀ ò tí ì nítumọ̀ dáadáa ẹ dákun torí ọlọ́run ẹ já ṣọ̀kan ẹ já fìfẹ́ ṣọ̀kan ẹ já fi gbólóhùn ṣọ̀kan ẹ já fọ̀rọ̀ ṣọ̀kan ẹ já fi ìrìn ṣọ̀kan. فلو كان ذاكلي لما أبى غيره. tó bá yẹ pé ọmọ ènìyàn ní làákàyè dáadáa ni bó ló wí. لما أبى غيره. oye afa ńláńlá ló wọlé yìí. وفي عيوب kó ń fa yẹn kóònù. لو رأى قد اكتفى. وفي عيوب لو رأى قد اكتفى. kó ń fa yẹn kóònù. لو كان ذاكلي. torí pé wọ́n ọ̀ ń ṣàyìn lọ́wọ́. afa wa àdúrà gbà kọ́ o. لو كان ذاكلي ẹ máa tuntun sí ní gbogbo ìgbà ni. لما أبى غيره. وفي عيوب. وفي عيوب لو رآها قد اكتفى. وفي عيوب àwọn onílù yìí náà. لو رآها قد اكتفى. àfa wa yára. Sheikh Abdul Qadir ayára. وفي عيوب kó fà yẹn kónú dà. لو رأى قد اكتفى. bàbá ń fa àgbà náà wọlé. وفي عيوب kàn pa ọlọ́run. لو رأى قد اكتفى. gbogbo ẹni tí òun náà bá fẹ́ rú eléyìí tóun náà fẹ́ mọ kó ànábì jáde bá a fa wa yára ti kó ànábì jáde yìí. وفي عيوب ẹ dákun torí ọlọ́run àwa náà ní ògo Ìlọrin ọlá. لو رأى قد اكتفى. níta bá ń ṣe ẹja jọ gbárùkù tira wa dáadáa tinútinú tọkàntọkàn. وفي عيوب má dúró ní kọ̀rọ̀ pé kí tọmọ ìyá rẹ̀ ó bàjẹ́ bọ́ ọ bá dúró ní kọ̀rọ̀ pé kí tọmọ ìyá rẹ̀ ó bàjẹ́ fúnra rẹ̀ ọlọ́run ó bà tiẹ̀ náà jẹ́. لو رأى قد اكتفى. kó bá a kà wá. وفي عيوب لو رأى قد اكتفى. Rasulallahi ya malijehi. يا رسول الله Masare. يا ملجئي. mo ti sọ fún ọ bá a bá fẹ́ kó ànábì jáde àfàwà yára ẹ máa bọ̀ mo fẹ́ bọ́síkà owó fún yín ni mo fẹ́ náwó fún yín
bẹ́ẹ̀ yẹn bá ń ṣe tó dáa báyìí máa dunnú sáwọn tí ń bá ń rí nǹkan tó dáa sí ní nǹkan tí dáa tiẹ̀ náà ó máa fi dáa sí. Allahu akbar. àmọ́ bọ̀ bá ń banújẹ́ fáwọn àtẹ̀rí ire ń bẹ lára wọn kódà ò ní rówó rà gbàdo sunsun jẹ. Allahu akbar. Rasulallahi ya malijehi. Rasulallah ya malja'i. ẹ fetílẹ̀ dáadáa ẹ farabalẹ̀ ó yẹ kí ẹ ti tẹ̀lé mi bẹ́ẹ̀ ni. Rasulallahi ya malijehi. Rasulallah ya malja'i. Mustafa ya malijehi. Rasulallah ya malja'i. bẹ́ẹ̀ bá ẹ mọ nǹkan kan lù o. ibi mo fẹ́ lọ wọn ò rí bẹ́ẹ̀ lọ bàbá wa yára. wọn ò rí bẹ́ẹ̀ lọ mo fẹ́ wọlé àmọ́ ẹ̀jẹ̀ rí bí wọlé. ilàlá muhammadu rasulullah èyí tá a rí wọn sí náà nù ni. la ilaha illallah muhammadu rasulullah la ilaha illallah muhammadu rasulullah. La ilaha illallah ẹjọ́ sàn nábì lọ́rùn. rasulullah. La ilaha illallah muhammadu rasulullah. ẹni bá máa ń tà ń wí dáadáa kó bá mi wí. kò sí piano mẹ́ni ẹ tá a sì kí n máa gbọ́dọ̀ ara mi. bẹ́yàn bá nífẹ̀ẹ́ Muhammad gbẹ̀ngbẹ̀yìn ní òdo. bẹ́yàn bá ń bínú Muhammad yakata ní òṣogbo. La ilaha illallah muhammadu rasulullah. La ilaha illallah muhammadu rasulullah. Ayára nífẹ̀ẹ́ Muhammad ní gbogbo ẹ̀ fi rí bó ti rí. Bàbá wa máa yà kí ọlọ́mọba kí àwọn àgbàlagbà. Bèèyàn bá ń bínú Muhammad yakata ní ó ṣubú. La ilaha illallah muhammadu rasulullah. La ilaha illallah muhammadu rasulullah. Bèèyàn bá nífẹ̀ẹ́ Muhammad bó fẹ́ kọ́lé yóò rí kọ́. Bèèyàn bá ń bínú Muhammad ilé pákó ni ó máa gbé. La ilaha illallah muhammadu rasulullah. La ilaha illallah muhammadu rasulullah. Allahumma salli ala Muhammad. Allahumma salli ala Muhammad. Ayára tó wá mú mọ́lẹ̀ gbàtà débi ànábì dáadáa. Yá wá sí alihi sani salli ala Muhammad. Allahumma salli ala Muhammad. Tọ́ àbí mi ṣàní àtọ́ ìrìlẹ̀ mo máa jà. Allahumma salli ala Muhammad. Ya Rasulallahi Annabi Muhammadu. Oya Annabi Rasulallahi Annabi Rasulallahi Annabi Ya Muhammadu. Toha Annabi Rasulallahi Annabi Muhammadu. Annabi Muhammadu. Rasulallahi Annabi Muhammadu. inú gbogbo àwọn ọ̀tá ó ti dùn àjẹ́ Annabi báyìí. Muhammadu. Rasulallah Annabi Rasulallah Annabi Rasulallahi Annabi Ya Muhammadu. Yasin Annabi Muhammadu. Rasulallahi Annabi Ya Muhammadu. Hemi Annabi Muhammadu. Rasulallahi Annabi Ya Muhammadu. Toha Annabi Muhammadu. Rasulallahi Annabi Rasul. Ya Mujtaba. Nabi Ya Rasulallahi Mustafa. ó kàn pọ̀ lọ́wọ́. Ya Muzammil. Nabi Muhammad Emi Annabi Yasin. To'a
Annabi Rasulallah. Annabi Muhammad Rasulallah. Annabi bàbá authentic bàbá dáadáa Yakumullah. ẹni tó ti ní ànísí àwa tá ò ní bọ̀ wá ní. ẹni tó ti ní ànísí àwa tá ò ní bọ̀ wá ní. ọlọ́run alámi ò gbàgbé àwa tá ò ní bọ̀ wá ní. ẹni tó ti ní ànísí Aha. àwa tá ò ní bọ̀ wá Bọ̀ wá ní. ní. ọlọ́run alámì ò gbàgbé àwa tá ò ní bọ̀ wá ní. ẹni tó ti ní ànísí ẹlẹ́fọ̀ ẹni tó ti ní ànísí bundle of talent ẹni tó ti ní ànísí apá kan ẹni tó ti ní ànísí àwa táwọn ní ń bọ̀ wá ní. Mrs. Ayára Ayára gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ Ayára gẹ́gẹ́gẹ́gẹ́ Ayára gẹ́gẹ́gẹ́gẹ́ alájà wa Ayára alájà wa Ayára ó ti sún wọn ni ó ti sún yín. àwa tá ò ní bọ̀ wá ní. ó ní kí i báwọn ó kọ ọjọ́ wọn máa lọ ní wọ́n sì wá wọnú ẹ̀